parọ́ ń gbé irú oríṣiríṣi kò sẹ́nibọ̀dì tó fojú kàn tó rí ẹ rí. Ta ni ẹ sí níbo ló wà sálìjẹ̀nú ni ẹ ni ó lágbára fún ẹ. Gbogbo everybody ló ti mọ̀ yẹn but èyí tó kù sí ní ìmúṣẹ yẹn gangan Ọlọ́run náà ló ń jẹ́ Ọlọ́run ló ń ṣe. Ìrìn àjò yìí mo máa ń sọ mo tún sọ gbogbo ìgbà kò ń ṣe ìrìn àjò ara ìrìn àjò ẹ̀mí ni kò ń ṣe ìrìn àjò tẹ́nikẹ́ni kan lè ṣe bó ṣe wù ú Ọlọ́run ló ń rìn èyí tó mọ́ mi ni mò ń ṣe àìmọye náà tó dẹ̀ dùn. kò ibi ìwọ irọ́ ń parọ́ fún rọ̀nẹ̀ àtẹ̀yìn yòókù mo mọ̀ pé ẹ̀yin bàbá kan ẹ̀yin ìyá kan mo mọ̀ pé ẹ ti já dànù ẹ ti kú òun wọn èmi fúnra mi mà wọn ò pa àwọn èèyàn ti fi yín sílẹ̀ àwọn kan wà wọn ò fara wà pẹ̀lú yín wọ́n kàn wà pẹ̀lú bọ́dì ni wọn ò sí pẹ̀lú yín mọ́ tó jẹ́ pé wọ́n ti mọ̀ títọ́. Ẹ wò ó kí ló dé tẹ̀kàn parọ́ fúnrọ́ kí ló dé tẹ̀dẹ̀ ń ba ayé àwọn èèyàn jẹ́ níbi irọ́ tẹ̀kàn kó wọn kiri tẹ́ni ọ̀dọ́ gbogbo nǹkan yẹn gbogbo ẹ̀ ayé yín ti rún ayé ti bàjẹ́. Òtítọ́ àdòdòdò ó ní tó ń rún oníkálukú tàbá dẹ̀ ti fún wọn oníkálukú pé Ọlọ́run ni aṣẹ́lẹ̀ káṣẹ́lẹ̀ adẹ̀ ń ṣe gbogbo ogun tí wọ́n ń gbé lọ́tún lósì káàkiri ẹ wò gbà tán tí ń gbógun ojú tì wọ́n náà ni wọ́n ń parun ni ìparun wọnú ayé wọn ni ó dẹ̀ yẹ kán mọ̀ tó ti tó gẹ́ bọ̀tí irọ́ ni àfi tí wọ́n bá parun kán ronú pìwàdà irọ́ ni kán yí padà irọ́ ni kán wọnú mọ́lẹ̀ irọ́ ni torí ayé wọn ti parun àṣetánì ti báyé wọn jẹ́ wọn ò lè yí padà mo máa ń sọ wọn ò lè rí mọ́lẹ̀ wọn ò lè róòtọ́ torí wọ́n ní ojú wọn fi ríran wọ́n ní etí wọn fi gbọ́ràn ọkọ wọn ti di òkúta wọ́n ti báyé ara wọn jẹ́ kọjá repairs wọ́n ti báyé ara wọn jẹ́ kọjá débi pé wọ́n ti lè rí àtúnṣe ó ti kọjá deliverance torí always gbogbo èrò burúkú nǹkan burúkú náà máa ń lò wọ́n wá ń sọ ọ́nà ní nǹkan tí mo ṣe wá láti sáré ṣe mẹ́sẹ̀gì ni pé àwọn nǹkan mẹ́ta ó kó nǹkan tí mo fẹ́ mú jáde nìyẹn àwọn kan bára wọn sọ àwọn kan ṣe kò kàn mí mi ò ní ẹgbẹ́ mo sọ láti lẹ̀ mi ò ní ẹgbẹ́ mi ò dẹ́gbẹ́ lẹ̀ mi ò ní platform mi ò ní anything tí n bá rán àwọn èèyàn ṣẹ́ tí wọ́n bá lọ sọ pé àwọn ṣe platform àwọn ni wọ́n ní àṣẹ kò kàn mí tèmi ṣáà ní pé ká deliver fọmọ Yorùbá yẹn ló ṣe pàtàkì sí mi torí gbogbo nǹkan tó ń lọ àìmọye tó jẹ́ pọ́pọ́n fẹnu sọ ni àyà ń jà àwọn èèyàn kíní kan ṣe àwọn èèyàn nínú fi ń sọ kò ní ìtumọ̀ sí wọn nǹkan tó fẹ́ rí bẹ̀ náà wá ó ní ìtumọ̀ sírò èmi ó ní ìtumọ̀ ṣé mo mọye ẹ̀mí tó lọ lórí pé kíyà má jẹ àwọn èèyàn lápájú lọmọ Yorùbá so anytime tí n bá gbọ́ táwọn èèyàn fi ẹnu wọn sọ̀rọ̀ tó dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ yẹn ó lè jẹ́ ìbàjẹ́ hajjuse ó lè sáré ọkàn àwọn èèyàn mi ò láì tó ó máa ń rí lè jẹ́ kí inú bí ọ̀tá mi ni mi ò dẹ̀ ní àyè láti máa process àwọn nǹkan bẹ́ẹ̀ mi ò ráyè rárá láti máa process nǹkan tí ẹni tí ò mọ̀ nǹkan tó ṣe bá sọ àbí nǹkan tó ṣe nǹkan tó yẹ kó ṣe. ẹni tó jẹ́ pé ó jókòó sínú ilé ni. kò sí ètò kàn mí pẹ̀lú platform ẹni tó ní platform tó ní control platform ẹ̀ tèmi ṣáà ní pé direction ta fẹ́ gbà rè ẹ̀dẹ̀ láti deliver fọmọ Yorùbá that's it oníkálùkù ló wá mọ bó ṣe fẹ́ ṣe instruction yẹn but kí àwọn èèyàn wá máa sọ̀rọ̀ táwọn èèyàn sọ̀rọ̀ síra àbí whatever it is tí ó bá ń ṣẹlẹ̀ ní platform anybody and everybody tó ní platform kì í ṣe pé kí ọ̀rọ̀ máa jáde tó máa bá ọmọ Yorùbá lọ́kàn jẹ́ àmì ò nífẹ̀ẹ́ sí láyé àwọn wọ́n máa da ìrìn àjò òru ni wọ́n lè ba ìrìn àjò jẹ́ ni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ àti ẹ̀ ti ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ ni àti ẹ̀ mọye ìbàjẹ́ ìdàrú wà gbé wálẹ̀ já wálẹ̀ ṣe wálẹ̀ gbogbo ẹ̀ tẹ́ ti ṣe ni Ọlọ́run ju gbogbo yín lọ Ọlọ́run ló rí kì í ṣe èèyàn lè bá ṣe ọwọ́ náà jẹ́ ni àbí èèyàn lè di ọ̀nà fún ọ. kọ́ni bí sóun gbọ́ o àmọ́ pé wọ́n lójú voice note síta ṣé orí ẹ̀ ń pé bọ̀ díẹ̀díẹ̀ kọ́ni bí jẹ́ kójú ẹ̀ la gbogbo ẹ̀yin tó kù kò sí ní tó ná yín bó jẹ́ sọ ọ̀dọ́ sọ yẹ kó rí bẹ̀rẹ̀ lọ bó jẹ́ kò sí bó jẹ́ àwa mídíà kọ̀ọ̀kan lẹ pé ẹ pé kẹ́ ẹ sọ̀rọ̀ síbẹ̀ kẹ́ ẹ bẹ gbogbo ọmọ Yorùbá pé ojú yín ti là ẹ gbọ́ bẹ́ẹ̀ dárúkọ yín fáráyé ẹ jẹ́ kí wọ́n mọ òtítọ́ ẹ má jẹ́ kí wọ́n kàn tàn yín kán máa gbowó lọ́wọ́ yín jọ ẹni sọ ju bẹ́ẹ̀ lọ. tọ́lọ̀ ló fẹ́ ṣe fáráwó ṣe ó parun ni àtàlẹ́ni náà gan Ọlọ́run ló ń sọ yẹ́sì Ọlọ́run máa sọ no ta ni ẹni náà kó ní kálukú ṣọ́ bó ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ bá máa sọ tó máa fẹ́ tọmọ Yorùbá ẹ má jò jáde lẹ́nu yín o ẹ má jò jáde á ti mọ àwọn tó ń sọ ìsọkúsọ o á dẹ̀ mọ àwọn tó ń ṣe ìṣekúṣe á mọ̀ wọn dáadáa bàbá abọ́ ni àbọ̀ abá lọ̀rọ̀ wọn ètò wà lẹ́sìn bọ́mọ Yorùbá ṣe máa kúrò nínú gbogbo rádaràda tí wọ́n ti. wọ́n bí tó gbọ́ torí inú iná láti ń gbọ́ wọ́n lòun fẹ́ gbòó àbí wọ́n ló fẹ́ gbòó gbogbo ẹ̀ la gbọ́ gbogbo ẹ̀ ó wà lọ́wọ́ mi àsìkò ń bọ̀ wá tí mo máa tẹ́ máa gbọ́ wínníwínní ẹ gbọ́ gbogbo eléyìí tó ń sọ yìí mo kò fẹ́ fi bá ọ̀gá yín wí náà ni
jẹ́ kó rí yín pé kẹ́ ẹ mọ̀ ń tẹ̀sí. àwọn amúnisìn àwọn ìka amúnisìn títà àti amúnisìn tínúlé tí wọ́n dá sílẹ̀ adé láti ṣe kíákíá láti bẹ̀rẹ̀ ìjọba tiwa ìyẹn ló wà important. ọkọ̀ àwọn èèyàn ti dàrú torí ìyà tó ń jẹ wọ́n, kò sóúnjẹ kò sówó kò sí nǹkan kan tó yẹ kí ọ̀rọ̀ ẹnu má tún dání. ẹ wá níbi tẹ́ni ẹ lè dàrú ẹ̀kan rọra nǹkan tó ń sọ wọ́n má bàṣẹ èèyàn kan jẹ́ iṣẹ́ ta ni kì í ṣe iṣẹ́ tèmi ṣe láyé àti láyé Ọlọ́run ló ń ṣe kì í ṣe mi Ọlọ́run ló ní gbogbo ògo. ní tí mo ti ṣe rí tọ́lọ́run ṣàtìlẹ́yìn fún mi tó dẹ̀ yọrí síre ọ̀nà tó kù kan gbà. ó ti gba orílẹ̀-èdè rí àbẹ́ẹ̀rí tọ́lọ́run fún ṣe. ìyá kí ló dé tó ń parọ́ gangan náà kí ni irọ́ tó ń pa kiri yìí kí ni irọ́ tó ń pa kiri ayé ẹ̀ ti bàjẹ́ o wàláì. gba ọ̀nà tó ni gbogbo wọn náà gba ọ̀nà tó fẹ́ tẹ́ wọn lọ́rùn torí owó náà fẹ́ kó ṣé bó àtúbọ̀tán ẹ̀ náà ni wọ́n rí lọ́wọ́ ẹ̀. Ọlọ́run máa ń ṣàtìlẹ́yìn fẹ́mi àṣeyọrí ni àṣeyege ni tó dẹ̀ máa dà. gbogbo ẹ̀kọ́ tí wọ́n dẹ̀ ti kọ́ gbà yẹn tó jẹ́ pé èèyàn gbà wọn láyè kan ṣe kàtìkàtì kò lè sí yẹn mọ́ sí kò lè sí yẹn mọ́ torí oore àṣepé lílé oore àṣekún ni. kò sí ẹni náà in heaven on earth under the earth tó lè ba iṣẹ́ tí mo ṣe jẹ́ láyé torí Ọlọ́run ọba tó ń jẹ́ èmi ni Jèhófà fúnra rẹ̀ ló ń ṣiṣẹ́ yìí alágbára fúnra rẹ̀ ló ń ṣiṣẹ́ yìí àìní ìpẹ̀kun àìní òpin ló ń ṣiṣẹ́ yìí. bẹ́ẹ̀ni Ọlọ́run àánú fúnra rẹ̀ ló ń ṣiṣẹ́ yìí mo rà àánú gbà ló rán mi níṣẹ́ torí síta ló fẹ́ jíṣẹ́ fọ́lọ́run alẹ́ ni náà tó bá ń ṣe pé mo rà àánú gbà ló ṣe rán mi iṣẹ́ tó dẹ̀ bá mi jẹ. ó kọjá kẹ́nikẹ́ni lè sọ pé òun fẹ́ dàrú òun fẹ́ bàjẹ́ ẹ̀kan máa bàṣẹ́ wọ̀ ìyá yẹn jẹ́ ẹ̀kan máa dàrú ṣẹ́ wọ̀ ìyá yẹn rú wọ́n máa bàṣẹ́ ìjà máa bá Yorùbá nation jẹ́ náà máa dàrú ní àwọn ọ̀rọ̀ rádaràda nìyẹn ni mo kàn tẹ̀ sí. ó kọjá bẹ́ẹ̀ omi ìgbẹ́ni tó ń sọ̀rọ̀ yẹn ò lè process tó ń ṣẹlẹ̀ wọn ò mọ kankan nípa ọ̀rọ̀ Yorùbá nation nìyẹn. tán bá mọ̀ ni wọ́n mọ̀ bí kàdé tán bá mọ̀ ni wọ́n mọ̀ pé ó kọjá agbára èèyàn ṣé wọn ò ti sagbára ni ṣé wọn ò ti ṣe ni wọ́n fẹnu ṣe wọ́n fògùn ṣe wọ́n fi gbogbo ẹ̀ ṣe Ọlọ́run jù wọn lọ ni gbogbo ibi aburú wọn padà sí wọn lórí ni. ẹ lè rí ṣe Ọlọ́run ló ní ilé àṣeyọrí àṣeyege ni ọmọ Yorùbá tí kò lóko ẹrú sẹ ọmọ Yorùbá ò ní parun sẹ ọmọ Yorùbá máa rí ògo ẹ̀ lò sẹ́ ọ̀dọ́ ọmọ Yorùbá máa rise ó dẹ̀ máa shine lórí dáadáa yìí. mo kọjá ẹ o láyé àti láyé tẹ́yìn kan máa sọ pé ó bá iṣẹ́ ìjẹ́ṣe iṣẹ́ èmi mo ń ṣe ni ṣèbọ́ Ọlọ́run ló rán mi tí mo ṣe. àyàn kankan máa ń fẹnu ẹ̀ sọ̀sọ́ kú sọ láyé mi ìdẹ́fẹ́ káwọn ọmọ Yorùbá kẹ́ máa gbọ́ nǹkan tó bá ń sọ bóyá fẹ́ bàgbọ́njọ́ fẹ́ ṣe láwọn owó talẹ́ni náà níbo ni. ẹ jọ̀ọ́ o kò sí tó jẹ́ bẹ́ẹ̀ láyé àti láyé kò sí ọ̀nà olè náà fẹ́ gbà nǹkan tó náà ń ṣe fúnra rẹ̀ olóòfẹ́ dènà Ọlọ́run lápá bó ni. ẹ jọ̀ọ́ ọmọ Yorùbá tó dó lórí òtítọ́ àti lódodo mi ò fẹ́ kẹ́nikẹ́ni kọ́kàn ìbàjẹ́ àbí kẹ́ máa ro èrò pérò àbí kẹ́ máa ní iyèméjì mo máa ń sọ ẹ máa ní iyèméjì ẹ remain focus ẹ remain firm oríṣiríṣi ìsọkúsọ ṣé ẹ ti ń gbọ́ tipẹ́ náà òun náà máa. ẹni sùúrù sí ẹ̀yin tẹ́ ń tẹ̀lé àyè sí ẹ̀ ń wo ọ̀rọ̀ sí ọ̀rọ̀ tí ó ń sọ yìí ló ń dùn mọ́ ẹni náà ni ẹ dá mi lóhùn tó jẹ́ pé ẹ wá ronú láti bí kan sí méjì àbí sọ ń fi nǹkan bá yín sọ̀rọ̀ ni ayé ti bàjẹ́ o ayé ti ràn ẹ má jẹ́ kó pẹ́ kó tó yé yín àwa ń pariwo kórí yín lè sí à ń pariwo kẹ́ ẹ lè lọ́pọlọ à ń pariwo kẹ́ ẹ lè mọ bí tẹ́ ẹ ń lọ ìyá yìí bẹ́ẹ̀ sí ń gbé irọ́ ó ń dín ohùn níbo lẹ bá ṣe dé àwọn adélé tó fẹ́ wọlé láti láti ẹ̀ á máa rí wọn àwọn tẹ́ ló fẹ́ occupy ẹlẹ́tẹ̀ tí occupy náà ẹ ti gba orílẹ̀-èdè àwọn ibi tẹ́ occupy ọ̀hún dà o ayé ti bàjẹ́ ìyá o àti gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn àjàkáyé àbíkí náà porúkọ tiẹ̀ ìwọ ò tiẹ̀ nílà káì kankan wèrè tó ń ṣe àmà wọ hospital tá a máa gbé ẹ lọ díẹ̀díẹ̀ ló kù fọ́rọ̀ ẹ̀ gbogbo tó ń ṣẹlẹ̀ lámọ̀ gbogbo tó ṣẹlẹ̀ sówó òmìnira yín gbogbo ẹ̀ lámọ̀ àwọn èèyàn ní kẹ́ ẹ dáwó àwọn padà ẹ lè dá padà mọ́ ẹ lè dá padà ayé ti bàjẹ́. máa ṣe kò sí nǹkan tẹ́nikẹ́ni lè ṣe ibi tá a dé yìí o kò sí àwọn kan ṣe nǹkan tá a máa ṣe tó máa fi gbá délé wọlé adélé wo lẹ gbé wọlé ó ti kọjá lẹ́wù yẹn nǹkan tí mo ṣe sọ pé ó yẹ kó yẹ yín nìyẹn ó kọjá lẹ́wù yẹn pátápátá Ọlọ́run ló. ẹ ti gbọ́ wọ́n ti ń yí ìbọ̀ kúrò pé adélé wo lẹ ń gbé wọlé ẹ máa wú ọ̀rọ̀ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jókòó wọn ló tún ti kọjá lẹ́wù yẹn kò yé mi mọ́ kò yé mi wọ́n ti dorí àwọn èèyàn rú gbogbo yín ti tutù ẹ ti gọ̀ ṣé ẹ sí làákàyè ni ìyá ẹ ti parọ́ fún rọ ilé wọlé ó yẹ kó yé yín Ọlọ́run fúnra rẹ̀ ni òun ló ń gbé adélé wọlé nǹkan tó yẹ ká máa ṣe èyí tó bá wà ní tó dúró lólòtó àti lódodo lórí pé Ọlọ́run fọwọ́ sí òun ní ọkàn nǹkan tó yẹ ká máa ṣe ni pé tí wọ́n abá ti gbà láti pé kò sí adélé kankan tí wọ́n fẹ́ gbé wọlé mọ́ kò sí tó ń jáde lé Ọlọ́run fúnra rẹ̀ Ọlọ́run ló fẹ́ gbé adélé wọlé kí ló dé sẹ́yìn òwúrú ni kò sí tó ń jáde lé ẹjẹ tó ń play ní tí mo ti ṣe rí tọ́nà ṣàtìlẹ́yìn fún mi tó dẹ̀ yọrí síre bẹ́ẹ̀ni
ọ̀nà tó kù kan gbà ọ̀nà tó ni gbogbo wọn náà gba ọ̀nà tó fẹ́ tẹ́ wọn lọ́rùn torí owó náà fẹ́ kó ṣé bó àtúbọ̀tán náà ni ká máa bá Yorùbá nation jẹ́ náà máa dàrú ní àwọn ọ̀rọ̀ rádaràda nìyẹn ni mo fẹ́ kẹ́nikẹ́ni kọ́kàn ẹ̀ bàjẹ́ àbí kẹ́ máa ro èrò pérò àbí kẹ́ máa ní iyèméjì mo máa ń sọ ẹ má ní iyèméjì ẹ remain focus ẹ remain firm oríṣiríṣi ìsọkúsọ ṣé ẹ ti ń gbọ́ tipẹ́ náà òun náà máa sọ òun náà máa ṣe kò sí nǹkan tẹ́nikẹ́ni lè ṣe níbi tá a dé yìí o kò sí àwọn kan ṣe nǹkan tá a máa ṣe tó máa fi gbá adele wọlé adele wo lẹ gbé wọlé. ẹ gbọ́ ó ní adele wo lẹ ń gbé wọlé nǹkan tá a máa ṣe tá a máa fi gbá adele wọlé adele wo lẹ kí ló dé tẹ̀ ń parọ́ fúnra yín ẹ di ọ̀rọ̀ yẹn mú ẹ di pọ́ìntì yẹn mú Ọlọ́run ló máa ká adele wọlé ẹ̀yin yẹn ti sùn ẹ tún gbọ́. gbogbo ibi aburú wọn padà sí wọn lórí ni ẹ lè rí ṣe Ọlọ́run ló ní ilé àṣeyọrí àṣeyege ni ọmọ Yorùbá tí kò lóko ẹrú sẹ ọmọ Yorùbá ò ní parun sẹ ọmọ Yorùbá máa rí ògo ẹ lò sẹ ọ̀dọ̀ ọmọ Yorùbá máa ráìsì ó dẹ̀ máa ṣáìn lórí dáadáa yìí mo kọjá ẹ o láyé àti láyé tẹ́yìn kan máa sọ pé ó bá ṣe ìjẹ́ iṣẹ́ èmi mo ń ṣe ni ṣe bọ́ọ̀lù Ọlọ́run mi tí mo ṣe yẹn kankan máa ń fẹnu ẹ̀ sọ̀sọ́ kú sọ láyé mi ìdẹ́fẹ́ káwọn Yorùbá kẹ́ máa gbọ́ nǹkan tó bá ń sọ bóyá fẹ́ bàgbọ́njọ́ fẹ́ ṣe láwọn òwò talẹ́ni náà níbo ni ẹjọ́ o kò sí tó jẹ́ bẹ́ẹ̀ láyé àti láyé kò sí ọ̀nà olè náà fẹ́ gbà kọ́tọ́ náà ń ṣe fúnra rẹ̀ olùfẹ́ dènà Ọlọ́run lápá bóni ẹjọ́ ọmọ Yorùbá tó dó lórí òtítọ́ àti lódodo mi ò fẹ́ kẹ́nikẹ́ni kọ́kàn ẹ̀ bàjẹ́ àbí kẹ́ máa ro èrò pérò àbí kẹ́ máa ní iyèméjì mo máa ń sọ ẹ má ní iyèméjì ẹ remain focus ẹ remain firm oríṣiríṣi ìsọkúsọ ṣé ẹ ti ń gbọ́ tipẹ́ náà òun náà máa sọ òun náà máa ṣe kò sí nǹkan tẹ́nikẹ́ni lè ṣe níbi tá a dé yìí o kò sí àwọn kan ṣe nǹkan tá a máa ṣe tó máa fi gbá adele wọlé adele wo lẹ gbé wọlé. ẹ gbọ́ ẹ tún gbọ́ nǹkan táwọn máa ṣe táwọn máa fi gbá adele wọlé adele wo lẹ ń gbé wọlé ẹ̀yin èèyàn tẹ́yìn ò bá notice ó yẹ kẹ́ ẹ lọ gbé bẹ̀ yẹn kẹ́ ẹ lọ mọ̀ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ bẹ̀ dáadáa adele wo lẹ ń gbé wọlé Ìyá Onítìrí ayé yín ti bàjẹ́ Ìyá Onítìrí ó dẹ̀ parọ́ adele a máa kó wọn wọlé a máa ṣe gbá kan wọn máa fà gbogbo ẹ̀ Ìyá Onítìrí ẹ ní jèrè. ó ti kọjá level yẹn nǹkan tí mo ṣe sọ pé ó yẹ kó yé yín nìyẹn. ẹ wò kí ló ń yé wọn kí ló ń parọ́ fáwọn èèyàn fún gangan kí ló ń yé wọn kí ni tó ń yé wọn kí ni irọ́ tó ń pa kí ni àwọn nǹkan tó ń ṣe kí ni tó ń ṣe báyìí ìyá ìtòrò Ọlọ́run ojú àwọn èèyàn ti là wọ́n lè dúró síbi tẹ́ ti máa parọ́ òsì pa àwọn èèyàn mọ́ kí ló dé ẹ̀yin ìyá olè yìí ẹ̀yin ìyá àdánù yìí òun yẹn pátápátá Ọlọ́run ló ń gbàdélé wọlé ó yẹ kó yé yín Ọlọ́run fúnra rẹ̀ ni òun ló ń gbàdélé wọlé nǹkan tó yẹ ká máa ṣe ẹni tó bá wà ní tó dúró lólòtó àti lódodo ó rí i pé Ọlọ́run fọwọ́ sí òun ní ọkàn nǹkan tó yẹ ká máa ṣe ni pé tí wọ́n bá ti gbá announcement adélé o kí ni contribution tèmi náà fẹ́ ṣe nǹkan kí ni ipa tèmi náà fẹ́ kó lórí pé adélé ti dé ipa òun mo fẹ́ kó bẹ̀ ìyẹn ni kì í ṣe pé bẹ́ẹ̀ ṣe máa gbé. tí Ọlọ́run bá ti gbé adélé wọlé Ọlọ́run tó bá gbé wọn wọlé announcement látòkè ni tí Ọlọ́run máa sọ yìí adélé yín ti dé o ẹ má gọ̀ ẹ má wà fù wọ́n lọ ọ̀rọ̀ yẹn níbẹ̀ yẹn ni ẹ bá wò pé ẹ̀rí pé Onítìrí lọ ó yí fún yín ó ti sọ true fún yín láàrin yẹn ó tún wá lọ ó tún straight orí yín padà pé kẹ́ ẹ má bàa rò pé bóyá ọ̀tọ̀ nìkan tó ń sọ kò lè yé yín ní Yorùbá ni yín náà ẹ mọ̀ pé Yorùbá lọ́pọlọ kò sádélé kankan tán fẹ́ kó wọlé ẹ ti máa sọnù bí wọ́n ṣe máa tì yín tí bàbá Bọ́lá Ahmed tán máa ní ẹ máa bú wọn àbí má bú wọn tí wọ́n á fi lo 8 years náà ni adélé 2022 a máa tó celebrate yín tá a máa kí n pé ẹ kú orílẹ̀-èdè yìí kí lẹ jẹ́ kú báwo ni o báwo lórílẹ̀-èdè yìí ṣe rí a máa tó celebrate yín. ká ní Ọlọ́run ló ń ṣe nǹkan Ọlọ́run ló ń gbé wọlé sẹ̀ Ọlọ́run ló ń ṣe Ọlọ́run láti lẹ́yìn mí òun ló ní gbogbo ògo ìrìn àjò yìí òun ló ní ẹ pátápátá Ọlọ́run ló ní gbogbo ògo ìrìn àjò yìí kò sẹ́nikẹ́ni tó ń gbé adélé wọlé Ọlọ́run ló gbé wọlé o bí wọlé tèmi àti olórí adé Ọlọ́run ni Ọlọ́run fúnra ẹ̀ ni òun ló ní gbogbo ẹ̀ lọ́wọ́ òun ló dẹ̀ ń ṣe òun ló dẹ̀ ń tọ́ wa sọ́nà dé lórí ẹjọ́ nítorí Ọlọ́run àwọn Yorùbá tó dúró lórí òtítọ́ àti olódodo mi ò fẹ́ kí ọkàn yín kó yẹ rárá mi ò fẹ́ kẹ́ ní iyèméjì mi ò fẹ́ kẹ́ gbọ́ nǹkan táwọn kan bá ń sọ okùn mi kò dẹ̀ yẹ kó kàn yín. ẹ̀rí ó ti ń bá yín ṣáàtì ó ti ń pele ẹjọ́ sẹ́ni tó wù yẹn bá máa link pé ẹ kó wa délé wá báyìí ayé irun
ayé yín ṣe kí ni yahoo ni woman yìí gidi yahoo bàbá ńlá gémà mọ́ tó ń bá yín ṣe ni báwọn yahoo ṣe máa ṣe tó máa play pẹ̀lú yín a máa dọ́gbọ́n báyìí tẹ́ máa lọ́ọ̀fù ẹ̀ tẹ́ máa fi wà owó tẹ́yìn rò bẹ́ẹ̀ kò jọ tó bá máa gbà báyìí lásán ó máa níbi tó máa divert sí tó máa alákàntì wọn kọ́ lòún gbà sí àwọn kan ló gbà àṣírí mo já yín kẹ́ ẹ lọ dé àṣírí nǹkan tó ń bá yín play kẹ́ ẹ lè nífẹ̀ẹ́ kẹ́ ẹ lè love kẹ́ ẹ lè nífẹ̀ẹ́ tẹ́ ẹ love ẹ̀ ń dáwọ́ jọ mo fọlọ́run bá búra ẹ máa rí pé ẹ máa regret bọ̀ ẹ think pé ẹ wo ọ̀rọ̀ tí woman yìí ń sọ ọlọ́run ló máa gbàdé lé wọlé ẹ rò dáadáa èmi sọ fún ẹ rò ọ̀rọ̀ yẹn kí ló dé gbogbo kí ló ń parọ́ fáwọn èèyàn fún àárín ní tẹ́nikẹ́ni lè bàjẹ́ èyí náà dúró wò náà tó bá jẹ́ nǹkan tí wọ́n lè bàjẹ́ náà gbà tẹ́ ń ṣàlejò àwọn tó ti ń ṣe látọdún tó kọjá ẹ̀wọ̀n ọ̀rọ̀ ojú àwọn náà rí ìparun àwọn náà dẹ̀ máa rí ìbànújẹ́ nínú ayé wọn ni gbogbo ìdààmú tó ń ṣe àwọn ọmọ Yorùbá ní ilẹ̀ Yorùbá tẹ́ pé wọn ò rí jẹ wọn ò rí mú wọn ṣe ó máa padà ṣe wọ́n ní till the end of time àwọn náà máa rí ìbínú Ọlọ́run ní gbogbo ìgbà ni ìbínú Ọlọ́run ní kó nu ayé wọn kí ló dé wọn ò tiẹ̀ ṣàánú àwọn èèyàn ó kọjá tẹ́nikẹ́ni àbí ohunkóhun lè sọ pé ẹ̀hún fẹ́ bàjẹ́ ẹ̀hún fẹ́ dàrú ẹ̀hún fẹ́ níbo ni ẹni tó bá mọ ìtumọ̀ ìrìn àjò táàrin ó ti kọjá bẹ́ẹ̀ kò yẹ ẹni náà ni ẹni náà ò dẹ̀ súnmọ́ Ọlọ́run tó ní kò sẹ́ni tó mọ̀ o ẹ má ṣe mistake yẹn kò sí ẹni tó mọ́nu gbogbo wa Ọlọ́run ọba láàyè nìkan lọ́ba tó mọ̀ ṣùgbọ́n àwa ń gbìyànjú láti ṣe ìfẹ́ Ọlọ́run láti ṣe dáadáa lórílẹ̀ àlàyé à ń gbìyànjú à ń bẹ Ọlọ́run a dẹ̀ ń ṣe àárín ìrìn bẹ́ẹ̀ni tó yẹ kó ibẹ̀ tó ti já tó ti gẹ́ẹ̀tì yín ó ti mọ bí tó lọ ìyá 2x2. ẹjọ́ whatever tẹ bá ní argument or whatever ní àárín yín platform yín whatever it is ẹ jẹ́ kó mọ níbẹ̀ láì ṣe pé ìsọkúsọ jáde lẹ́nu anybody. ẹni tó bá dé whatever it is ṣe bẹ́ẹ̀ ní gbogbo yín oríṣiríṣi platform ṣe wọ́n ti fi kọ́ yín wọ́n ti ṣe ìyẹn sílẹ̀ fún yín láti gbà tó ti bẹ̀rẹ̀ rádaràda tó ń parọ́ kiri. kọ́nùkàkù tẹ̀lé òfin whatever tó bá ń ṣe àdónà mi ò mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe. bọ̀dọ̀ kọjá tí ẹ̀kọ́ máa sọ lórí any platform tẹ́ máa sọ̀rọ̀ burúkú sí ọmọ Yorùbá. kò sí nǹkan tó jọ o mo tún sọ gbogbo ẹnu ni mo fi ń sọ kò sí nǹkan tó jọ láyé níbikíbi ibi tó délé ní ìṣẹ́ ó kù díẹ̀ kò sí bàbá ńlá pẹ́ tó lè bàjẹ́ o èèyàn kan ò lè dàrú èèyàn kan ò lè bàjẹ́ àfẹn tó wá fẹ́ bà ya rẹ̀ jẹ́ tó fẹ́ da ya rẹ̀ rú mi ò mọ ọ̀nà téèyàn yẹn fẹ́ gbà kò sí ọ̀nà náà ni à ń sọ̀rọ̀ odidi ìran nìyí pé kó dáa fún odidi ìran báyìí mọye mílíọ̀nù ṣe yàn èèyàn kan á nítorí single interest òun àbí interest platform òun àbí interest group òun àbí interest kinní kan àwa lòun fẹ́ bà kíni jẹ́ ní tó involve àìmọye èèyàn àìmọye ẹ̀mí. bẹ́ẹ̀ni Ọlọ́run olúwa mi ò kábíyèsí Ọlọ́run kí ló dé táwọn èèyàn ń wọ̀ dájú báyìí kí ló dé tẹ́ dájú báyìí. lágbára Ọlọ́run ẹ jẹ́ àfọkànbalẹ̀ Ọlọ́run ti ṣàṣeyọrí ó ti ṣàṣeyege. ẹ wo ẹ̀yin èèyàn mi ní lílòkó ẹ má jẹ́ ká parọ́ tanra wa ẹ má jẹ́ ká tanra wa nínú tá à ń bá bọ̀ yìí that's my own tí máa jẹ́ kí gbogbo lè mọ̀ ẹ má jẹ́ ká ṣe kí ni ẹ má jẹ́ ká tanra wa rárá torí pé ìyá yìí ó ń pa irọ́ ó gbé irọ́ lẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ẹ gbọ́ mi yé ó ń gbé irọ́ lẹ̀ àìrọ́ yìí pọ̀ ó gbé irọ́ lẹ̀ ó try mo fún un ní excellent kí ló dé why this woman lie why tó ṣe ń parọ́ tó yìí why tó ṣe ń parọ́ tó yìí kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan tí woman yìí fi ń parọ́ tí gbogbo wa dẹ̀ dákẹ́ àdẹ̀ sọ̀rọ̀ pé ó ń parọ́ ni ẹ jẹ́ ká bára wa sọ ó ń pa irọ́ débi pé ó ń pa irọ́ yìí dẹ́ni kì
kì í ṣe nǹkan tó jẹ́ pé a kàn máa sọ pé àbí nǹkan kan mọ́. Irọ́ yìí ti pọ̀ jù. Irọ́ yìí ti pọ̀ jù. Why this woman lie? Kí ló dé tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ wo ìyá yìí, àwọn ìyá olórí burúkú tó ń tẹ̀lé náà, ọ̀pọ̀ nínú wọn ronú. Torí tá a bá sọ ẹ wo Ìjìnlẹ̀ Marcus, òun tiẹ̀ orí ẹ̀ tí gbogbo àwọn tó ń bá ṣe gan bí apárí ni. Ẹ gbọ́ Black Lion rere, tẹ́ bá wo ìyá ìyá Kogi náà, ẹ rí parí lòun náà. Tẹ́ bá wo eléyìí ẹlẹ́nu tó jẹ́ kó ti ya wèrè yẹn tí wọ́n ti fokùn dì, tí wọ́n fi okùn dè lórí, ó ti yé yín, tí wọ́n ń wé láwà ní òjijì fún. Ẹ rí pé ọpọlọ ẹ òun náà ti dorí kodò tó máa dé gọ́bù Ọbásanjọ́ àbí gọ́bù Tinubu tó máa dé sójú ẹni tí ò ríran dáadáa. Ìyá wèrè ti wá di pé ó ti wá ń scam yín, wá lọ́pọlọ, ronú lórí ẹ̀ pé olè ní Uber yín jà. Mọ̀ pé bàbá ńlá 419 nìyẹn Onítìrí. Mọ̀ pé géèmù tó ń play, géèmù ọmọ yahoo ló ń bá yín play. Láìláìlá, ìyá yìí ẹ ti ya wèrè o. Wàláì ẹ ti ya wèrè. Ẹ ti ya wèrè gidigidi tí yóò ṣe pé bóyá àbí kankan. Ẹ ti ya wèrè. Ọlọ́run bá ń gbọ́. Kì í ṣe pé bóyá àbí àní kankan. Ẹ ti ń sẹ́wọ̀n gidi. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ gangan? Tẹ́ máa parọ́ fáwọn ènìyàn. Kí ni tó ṣẹlẹ̀ gangan? Kí ni pàtó? Ẹ jọ̀ọ́ ẹ wá. Ẹ má parọ́ fọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ́. Àwọn èèyàn ṣe àbí bóyá àbí torí kankan mọ́ nínú ayé. Débi pé ẹ máa bẹ̀rẹ̀ sí parọ́, ẹ máa gbélé, ẹ máa sọ eléyìí. Why? Kí ló ṣẹlẹ̀? Ìyá Onítìrí. Gbogbo voice note yín oríṣiríṣi ó pọ̀. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ìyá yìí ṣe scam. Ìyá yìí 419 ayé àtọ̀run ni. Ìyá yìí àwọn tó ń ṣe nǹkan tí ò bójú mu ni. O ti wá ń jẹ́wọ́ bọ̀ díẹ̀díẹ̀, o dẹ̀ tó ń yí, o tó ń sọ pé kò sí tó ń jádélé. Kò sí anybody tó fẹ́ gbádélé, Ọlọ́run ló máa kádélé wọlé. Ṣẹ́yìn ò rí pé géèmù ni? Ẹ̀yin ò rí pé géèmù ni ọ̀rọ̀ ìyá yìí? Ẹ jẹ́ ká jọ sọ. Ẹ̀yin ò rí pé ọ̀rọ̀ yìí géèmù ńlá ni? Ìyá yìí ń parọ́ fún àwọn èèyàn, òun fún ara ẹ̀ náà ló tún fẹnu sọ́nù fọ́sùn pé kò sí tó ń jádélé, kò sẹ́ni tó máa kádélé wọlé, Ọlọ́run ló máa kó wọlé. Òun nìkan ló yẹ kó yé ẹ̀yin àyàn, ó yẹ kó yé yín. Why tẹ̀sí ń tanra yín? Why tẹ̀sí ń parọ́ fún àwọn ènìyàn? Why tẹ̀sí ń tan àwọn ènìyàn? Why? Gbogbo àwọn nǹkan yìí tẹ̀ ń ṣe yìí, Ọlọ́run máa bí yín tí mo mọ̀ tó dá mi lójú. Gbogbo oríṣiríṣi tẹ̀ ń ṣe káàkiri yìí, èmi mọ̀ pé one day ẹ máa mọ̀ wípé Ọlọ́run máa mú yín. Ẹ wá gbìyànjú, ẹ ń parọ́ lọ́tùn, ẹ ń parọ́ lósì. Ẹ sọra yín di nǹkan tí ò yẹ kẹ́ ẹ máa ṣe. Ẹ sọra yín di ìdàkudà lórí irọ́. Àwọn nǹkan yìí èmi fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Ọlọ́run máa mú yín dọ́kan. Kò sí ní tẹ́ lè ṣe. Kò sí ìgbìyànjú tẹ́lẹ̀ lẹ́fẹ́ gbà níbi kankan tèmi mọ̀ tó dá mi lójú. Torí gbogbo àwọn oríṣiríṣi àwọn irọ́ tó ti kàǹkàkàkà táyì ń gbé wá yẹn, gbogbo ẹ̀ la rí. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbé wá gan ló yé àwa náà. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbé wá, òun gangan làwa gan understand. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń jù, ó yé wa dáadáa. Kí ẹ pé ẹ kàn ń fún àwọn ènìyàn, ẹ ń fún wọn ní gbódídí. Ìyá Onítìrí, gbogbo àwọn nǹkan yìí mi ò rí bí tẹ́ ẹ ti rò ó. Wípé àwọn nǹkan tí ẹ ń sọ yìí kì í ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ máa ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ẹ wá bẹ̀rẹ̀ sí gbé irọ́, ẹ bẹ̀rẹ̀ sí gbé nǹkan oríṣiríṣi. Ẹ bẹ̀rẹ̀ sí pa àwọn ọ̀rọ̀ káàkiri. Mo bẹ̀rẹ̀ fún yín. Ẹ bẹ̀rẹ̀ sí ṣe oríṣiríṣi àwọn nǹkan tí ò yẹ kẹ́ ẹ máa sọ, àbí oríṣiríṣi àwọn nǹkan tí ò yẹ kẹ́ ẹ máa ṣe. Ẹ bẹ̀rẹ̀ sí pa nírọ́ fún àwọn ènìyàn. Àwọn ẹni tó dẹ̀ jẹ́ ti yín náà, wọn ò ní sọ òdodo. Wọn ò ní sọ o.
torí pé àwa máa sọ tiwa fún yín lóòrèkóòrè. A máa sọ fún yín nígbà gbogbo, a máa pè yín, a dẹ̀ máa rí pé a jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé irọ́ wo gangan kí ni pàtó ìgbésí ayé yín, kí ni wàhálà ilé ayé yín gangan. Ẹ di ti yín, ẹ ṣe tọ̀dọ̀ yín, ẹ ṣe bẹ́ẹ̀ bá ti fẹ́ ṣe. Nobody tó dì yín lọ́wọ́ mú, nobody tó mú yín dúró, nobody tó disturb life yín. Torí gbogbo àwọn nǹkan yìí mo rí pé ẹ kàn ń parọ́ fún irọ́ ni. Bẹ́ẹ̀ ni, mo rí pé ẹ kàn ń parọ́, ẹ ń tàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ẹ wá bẹ́ẹ̀ sí pariwo, ẹ sọ pé nobody tó máa gbádìí ilé kankan wọlé kò sí. Èwo ẹ jẹ́ ń sọ fún gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ tí ì ronú látàrẹ̀, ẹ farabalẹ̀, ẹ think. Ẹ padà sílé jẹ́jẹ́, ẹ padà. Ẹ̀yin tí ẹ jẹ́yàn jàǹkànjàǹkàn, tí ẹ ti mọ̀ pé ẹ ti rí òtítọ́, tí ẹ mọ̀ pé ẹ lórúkọ. Kò sí tó ń ná yín bó jẹ́ pé ẹ gbójú síta, ẹ pé kó àwọn medias. Ẹ sọ̀rọ̀ síta, ẹ tọrọ àforíjì. Bó jẹ́ kó yẹ kó rí bẹ́ẹ̀ lẹ close mọ́, ẹ pé bó jẹ́ Masbi ni, bó jẹ́ Ọmọlúkà ni, bó jẹ́ Bàbá Èkìtì ni, bó jẹ́ Lady K ni, bó jẹ́ Ìyédára ni, bó jẹ́ mi náà ni, bó jẹ́ Mr. Koiki, Ọláyọmí Koiki White Lion. Òun lẹ pè. Òun lẹ pè tó jẹ́ pé ẹ sọ fún wọn, tó jẹ́ pé òun lẹ pè tẹ tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà, gbogbo ọmọ Yorùbá pátápátá káàkiri. Kí ló dé tẹ̀ ń parọ́? Àwọn èyí náà da ìrìn àjò rú. Ẹ wò from beginning, nígbà tá a ti bẹ̀rẹ̀, nígbà tá a gbé struggle dání, nígbà tá a gbé dání kìkì tá tó yẹ pé a gbé tí èsì pé bóyá ọ̀rọ̀ kan tá a gbé dání tá a dì mú sínsínsín. Àwọn olórí burúkú dédé yìí, àwọn tẹ́ ẹ rí yìí, pẹ̀lú àwọn tí ò ní rònú àti èyí kan náà voice note yẹn náà yìí ń bọ̀, tí wọ́n ń bára wọn jà torí oyè. Wọ́n ti yan mínísítà, wọ́n ti yan kinní kan, adele kó wá gba kinní fún wọn kán lè bọ́ sórí póòsì wọn. Alẹ́ lọ́pọlọ, ìyá yìí ti tàn yín, ó ti play game, ó ti dá yín like ọmọ yahoo. Kò gbowó lọ́wọ́, kò tí ṣe kinní kan. Ẹ jẹ́ ń sọ fún yín, ó máa rè yín débi pé ẹ sanwó adele. Òun àtọ́lọ́run nìkan ló mọ̀. Ẹ dá mi lóhùn, tó bá ti rí ìyá yìí wọ̀n náà wọ́n. Ìwọ tó ti rí Dúpẹ́ Onítìrí tó parọ́ f'Abíọ́lá. Ẹni tó kẹ́ pé ọ̀dàlẹ̀ dá balẹ̀ kù, ó wá ń parọ́ mọ́ Jésù. Ó ń parọ́. Ẹ̀yin ṣé ẹ lọ́pọlọ ni láyé tá a wà lénìí. Àwọn sẹ́yìn ò mọ̀ pé gbogbo àwọn nǹkan yìí, ẹ̀yin ò rí pé gbogbo ẹ̀ scam ni. Gbogbo ọ̀rọ̀ kó máa fi ọ̀rọ̀ kíni àbí kí ni mo fẹ́ sọ, kó máa fi sọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run, kó máa ló fi ń ṣe gbá. Eléyìí kú òun pé bóyá àní kan mọ́. Ọ̀rọ̀ tèmi ń sọ yìí, ẹ lọ dé dáadáa. Ẹ jẹ́ kí n sọ fún yín, kò sẹ́nibọ̀dì tó lè fọ̀rọ̀ ẹ̀sìn tó ń kálukú mọ́ láyé tá a wà yìí. Wọ́n lè fi ọ̀rọ̀ ẹ̀sìn, wọ́n lè fi tàn wá mọ́ o. Ẹ jẹ́ rí àṣírí ọ̀rọ̀ tèmi ń sọ yìí, ẹ lọ dé mú dáadáa. Kí ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá yìí wọ́n ń tan àwọn èèyàn ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá yìí wọ́n ń dọ́gbọ́n ti àwọn èèyàn kiri ni. This game is a scam. Èmi máa sọ fún yín, ẹ má jẹ́ kí ẹnìkan tàn yín nínú ayé mọ́ níbi tá a bá délé ni. I need to think. Wọ́n lè tàn wá, wọ́n lè scam wa mọ́. Onítìrí ó ti gbé wá, ó ti dàrin àjò níwọ̀nba, ó ti dàgbò díẹ̀ nù ńbẹ̀ ni kò fọ́kòkò, àti bomi míì sí àgbo tí hó. Gbogbo nǹkan ti yàtọ̀, àwọn èèyàn ti padà, wọ́n ti ronú padà, wọ́n ti mọ̀ pé yes. Kí ló dé tó yẹ pé ẹ wá ń di pé ẹ ń parọ́ oríṣiríṣi, ẹ ń gbé nǹkan oríṣiríṣi, ẹ ń parọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀. Ìyá Onítìrí 419 ní yín, olè ní yín.
olè ní yín. Ẹ yé da àwọn ọmọ, ẹ má da ìrìn àjò àwọn ọmọ ọlọ́mọ rú. Ẹ má da ìrìn àjò àwọn ọmọ ọlọ́mọ rú. Òótọ́ ọ̀rọ̀ ó korò. Ẹ jẹ́ n sọ fún yín, ẹ lọ wá nǹkan jòkólé. Ẹ lọ wá bí jòkólé. Ẹ má parọ́ fúnra yín mọ́. Àwọn nǹkan tá à ń sọ yìí, àwa ń sọ fún yín. Àwa ń wí tiwa fún yín. Àjàkáyé olè, ẹni tí ò lọ́pọlọ kò mọ̀ tó ń ṣe mọ́, wọ́n ti dé. Tẹ́ bá wo ìyá ọ̀rọ̀ tó tún sọ, ó tún ti máa mú yín ká. Èyí kan jáde ní ẹ tètè ẹ lọ sí Oríjìlẹ̀ rédíò, Oríjìlẹ̀ rédíò. Wọ́n ti ìyá ti sẹ́ndì kinní kan, ẹ lọ gbọ́ o. Kí ni pàtó ọ̀rọ̀ tó sọ? Kẹ́nibọ̀dì máa sọ nípa Adele, kò sẹ́ni tó fẹ́ gba Adele wọlé. Ọlọ́run ló máa. Sẹ́yìn wà Yorùbá ni yín. This is game. Ìyá yìí ń gbá géèmù. Ìyá yìí ò kú ònú yàrá tó wà. Ìyá yìí ò jáde láti ibì kan bọ́ síbì kan. Kí lẹ̀ ń parọ́ fúnra yín fún? Why? Ẹ jẹ́ ká wá sọ fún yín. Ní táwa máa jẹ́ kẹ́ mọ̀ pé kì í ṣe bó ṣe lọ nìyẹn. This game is a scam. Ẹ yé tanra yín. Ìyá Onítìrí. Ìyá Onítìrí, ayé ti bàjẹ́ o. Tó yẹ kó rí bẹ́ẹ̀, mo bẹ́ẹ̀ dúpẹ́. Mo bẹ́ẹ̀ dúpẹ́. Tó o ṣẹ̀ṣẹ̀ ní làákàyè tó jí. Mo dẹ̀ dúpẹ́. Mo bẹ́ẹ̀ yìn pé wọ́n ti jí. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń yọ àwọn èèyàn gbogbo ẹ̀ lámọ̀. Àfọ́ gbogbo ẹ̀ pọ̀. Ẹ wò ó, mo bá yín dúpẹ́ o. Tójú yín ti là. Tú kankan. Ẹ wá lo géèmù. Kí ni? Ẹ̀yin tó jẹ́ pé gbogbo yín tẹ́ bá jáde gan, wọ́n lè kà yín 1 2 3 4 5. Wọ́n máa kà yín. Kíní la máa gbọ́? Ọ̀rọ̀ tí ẹ̀yin sẹ́ndì tẹ́yìn lẹ sẹ́ndì. Irú ọ̀rọ̀ yìí ò gbọdọ̀ jáde fáwa.